Hello everybody, welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Warning, this will be a long video. Get your popcorn, your soda, your drinks, get it ready, sit down, relax, and listen attentively. Not to Paromala Sherry, this is one of the days that I enjoy being a speaker. This is one of the days, it's like I've been waiting for a day like this to come. Sherry, I want to wà lórí social media. You people just thought maybe we talk for talking sake. No. We defend. We neutralize. The way báwọn people ṣe máa ń bayé àwọn èèyàn jẹ́. Tó bá jẹ́ pé òun ṣe èèyàn tó wà calculative, wọ́n dẹ̀ máa finish èèyàn. Sherry, the way bó ṣe gbé wá sórí social media, they let us feel like Iyabo Ojo is the problem, whereas they are the main problem. But they are painting it so that diverting us to think that Iyabo Ojo is a bad person. They are diverting it, making us feel like Iyabo Ojo is a bad person, whereas they are the bad people which we can see. The way Lizzy ṣe ń ṣépè fọ́mọ, ṣépè fún Priscilla, ṣépè fáwọn ìyá àwọn èèyàn. Ẹ jọ̀ọ́, is that a good thing? Akeem tí Lizzy ń ṣépè fún yẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ṣé nǹkan tó dáa nìyẹn? Àbí Ìyábọ̀ ló tún rán Akeem? Torí I don't understand. Sherry, one thing mo fẹ́ kẹ́ mọ̀, kò sí bẹ́ẹ̀ ṣe gbìmọ̀ ọjọ́. Ìgbìmọ̀ yín máa dàrú ni. That is why people like us are here. Ẹ̀yin Jesse, come here. Ṣé wọ́n pé ẹ̀yin la rí? Kò sọpọlọ ńbẹ̀. Kì dẹ̀ ń ṣe ebú. But let me school you. Bóyá o máa ní selective amnesia ni o. Àbí o kàn máa decide to be manipulative ni o. I don't understand. Let me bring you back to when you said they should go and kill your family, they should go and buy your family member. Yes, ìwọ tó sọ pé tó bá ń báyàn jà, o kì í bá enemy wọn ṣe, o dẹ̀ sọ pé kán lọ pa àwọn èèyàn kan. Ṣé o máa dúró èèyàn tó ní kán lọ pa, including your family member? So jẹ́ kí n sọ kíní kan fún ẹ, kò sí nǹkan tó lè jábọ́ lẹ́nu ẹ tó lè jó dọ̀rọ̀. O mú orúkọ àwọn family ẹ lọ sílé babaláwo, kán pa wọ́n sọnù. Ìwọ ló wá fẹ́ sọ fún wọn about morality. It can never be you. Yes. Sorry, first to begin with, ibi tó ti kọ́kọ́ gbé ọ̀rọ̀ ẹ̀, it was funny to me because I be like, why are you guys always expecting loyalty from Iyabo after everything you've done to her? That's my first question. Why are you guys always expecting loyalty from Iyabo? Bẹ́ẹ̀ ṣe borúkọ ẹ̀ jẹ́. See, gbà fún múrí ni gbà fún gbàdá. There's a level of kíní téèyàn lè tolerate nílé ayé. She has not done anything. But ẹ mọ nǹkan tẹ́ ẹ ṣe, especially you, kàtẹ́ kọ́kọ́ pati Lizzy, ìyẹn àmọ́ ni kò wá rẹran. Ìyẹn, she's a confused entity on herself. But ìwọ, kí ni o máa sọ pé Ìyábọ̀ ṣe fún ẹ pàtó tó fi ṣe bẹ́yẹn? Kí ni Priscilla gan ṣe fún ẹ? Ìwọ tó ń sọ̀rọ̀ pé tó bá ń báyàn jà o kì í recruit enemy ẹ. Let me remind you, torí mo sọ pé bí o ti ní selective amnesia, èèyàn tó bá tiẹ̀ ti rí ẹ, you look unwell. For you to be abusing kí lorúkọ gẹ́ẹ̀ tó ń jì mí. Mi ò fẹ́ pè lórúkọ tẹ́ fi máa ń bù. Òòṣà. For you to be abusing Òòṣà, do you take a look at yourself? Ìwọ gan ti gbẹ tán, ìwọ gan dàbí èèyàn tó ní HIV. Kó tó búyàn, kọ́kọ́ wo rẹ ẹnu mirror. If anybody tell you that you look good, my dear, you look like something is wrong with you as well. You look like something is wrong with you as well. So jẹ́ kí n rán ẹ létí, ṣùmọ̀ kó ti gbàgbé. But this is what we do. We will remind you. Number one, ìgbà tó kọ́kọ́ bú Ìyábọ̀, tó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ Ìyábọ̀, were you friends with Lizzy? Ó ní mo sọ fún ẹ pé ó ti gbàgbé, jẹ́ rán ẹ létí. Ṣebí torí pé o ò lè rí Ìyábọ̀ get, torí ẹ̀ ló ṣe lọ dọ̀rẹ́ Lizzy. As a person that is telling us that even báyàn jà, mi ò ní máa lo ọ̀tẹ̀ láti máa rọ́bọ̀. You started supporting Lizzy because what? Because you see that Lizzy ò ní anything ṣe pẹ̀lú Ìyábọ̀. Kì í ṣe pé you were ever friends with Lizzy. Ìwọ tó sọ pé wọ́n gang fight, Ìyábọ̀ Òjó gang fight. Bukky, o tún ti gbàgbé.
má gbé ẹ débẹ̀, má wọ̀rẹ́, èmi á gbé ẹ débẹ̀. Sórí ọ̀rọ̀ Alábìkẹ́ yẹn, kò gbẹnu ẹ wà láì. Tó bá tẹ̀ gbẹnu ẹ, ó tún parọ́ mọ́. Ibẹ̀ ni ayé ẹ̀ tí mo tó wá mọ̀ pé ayé ẹ̀ ti rún sí mi lọ́wọ́ lénìí. Pé ó tún parọ́ mọ́ ọmọ yẹn. Just because, sorry, you look for ways to bring down Ìyábọ̀, kò ṣeé ṣe fún ẹ. O lọ Team Lizzy. Nǹkan tí Lizzy ń ṣe fún ọmọ Ìyábọ̀, ṣé wọ́n ṣe kọ́tà ẹ̀ fọmọ ẹ̀ kó tó sunkún wá lórí social media pé wọ́n pè é failed mother? Ṣé wọ́n ṣe kọ́tà ẹ̀? Priscilla lọ sí Tanzania. Priscilla àkọ́kọ́ mọ́kọ wálé ni náà, kò tiẹ̀ tí ì lọ sí Tanzania. Ó sọ pé bọ̀bọ̀ yẹn ò lè fẹ́. What do they call that? Is that not gang fighting? Ṣé Ìyábọ̀ tó ń bàjá báwo ló ṣe affect Priscilla? So tó bá sọ pé ó fẹ́ ní selective gang fighting, máa sọ fún ẹ pé kì í ṣe ẹnu ẹ ló yẹ kó ti jáde. Reason tó fi ń bá Ìyábọ̀ ọjà ni pé you want Ìyábọ̀ to throw Wunmi under the bus for you to be able to carry Wunmi lumu, but you know that Wunmi has a backbone, which is Ìyábọ̀ Òjó. That is why you're fighting Ìyábọ̀. Kì í ṣe pé Ìyábọ̀ ṣe ẹ̀. Kò máa sí nǹkan tó ṣe láti fi mú Wunmi wálẹ̀. Kì í ṣe pé Wunmi gan ṣe ẹ̀. Ọ̀rọ̀ yìí kò ṣojú any one of us. Sínú ilé gan, Ìyábọ̀ náà ò sínú ilé. So how can you tell us that what you are saying is the truth? Wunmi, Aṣanani, Obo Transformer, Obo Lekki, oríṣiríṣi orúkọ ló máa pè Wunmi. Ó máa parọ́ mọ́ Ọba Elégùṣì. Gbogbo ló ní Liam tó wá ń fẹnu ẹ̀, tájá ń fẹnu kéèbí ẹ̀jẹ̀ níwájú ọba ń sìn. Is that not gang fighting? When you know, you give us a story on this social media tó dẹ̀ ń parọ́ pé o ní proof wípé Elégùṣì ló bí Liam, and you are lying on that man, and you know it's a lie. Just because o ṣàfẹ́ hand Wunmi, is that not gang fighting? Ẹ̀yin èèyàn ẹ bá mi concur in the comment section. You lied on a whole king. You almost destroyed his family. Tí o bá ṣe Ọlọ́run. You almost destroyed his family. You took everything you can take. You said everything you can say. You use every material. In fact, 90% of the material you give us concerning Wunmi is a lie. It's a lie. You use everything you can use. You attack everybody you can attack. You friends with Lizzy because you want to overcome Ìyábọ̀ sí wẹ́wẹ́. Torí ẹ̀ ló ṣe di ọ̀rẹ́ Lizzy. Ìwọ náà gang fight. So you are not the person that is going to tell us anything about integrity. Mo ní mo sọ fún ẹ pé ṣọmọ kó ti ń dàgbà. So téèyàn bá dẹ̀ ti ń dàgbàlagbà, ọpọlọ ẹ̀ ò kì í rántí àwọn nǹkan tóun náà ti ṣe. Ó máa ń sọ kinní kan. Only you don't like when they're attacking, everybody is attacking one person on social media. Ìwọ máa lọ ń gbèjà. So tó bá ti lọ gbèjà èèyàn, what do you do in return? Ṣebí gbogbo àwọn tó ń attack ẹni yẹn ló máa bú. Is that not gang fighting? That's what they call gang fighting. Ó mú Wunmi lójú wa, ó parọ́ mọ́ Wunmi ní ojú wa, ó parọ́ mọ́ ọmọ yẹn pé aṣẹ́wó ni, ìwọ ló bẹ̀rẹ̀ sí ń pọ ọmọ yẹn ní Àṣànà, ó parọ́ mọ́ ọmọ yẹn pé Elégùṣì ló lọ́mọ, ìwọ ló bẹ̀rẹ̀ sí. Up to today, no single proof. O ní proof ẹyọkan. We don't even need proof. Now, ó ti bẹ̀rẹ̀ sí ń kó ọ̀rọ̀ ẹ jẹ one after the other. Why? Because you want to travel back to Nigeria. Is that not gang fighting? Mo kàn ní kí bèrè lọ́wọ́ ẹ pé ṣé gang fighting yàtọ̀ síra ni? Àbí when you do it, it's okay. But when other people do it, it's not okay. If you want Ìyábọ̀ to be loyal to Lizzy, tó bá ti lè cross the line ọmọ, my dear, you are corners forever. Kò sí orúkọ tí ìwọ náà máa pe Priscilla. Ó máa sọ fún wa lórí social media. Is that not gang fighting? Wípé ó máa lọ sí Tanzania. Ó máa make sure pé wọ́n sọ pé bọ̀bọ̀ yẹn ò lè fẹ́ Priscilla. Wọ́n jẹ́ kí wọ́n ẹ létí àwọn antecedent ẹ̀. Ó ní bọ̀bọ̀ yẹn ò lè fẹ́ Priscilla. Ó jókòó sórí social media ló máa ń sọ̀rọ̀ yẹn burúkú. Wípé ó ti lọ sí Tanzania, wọ́n ní kò lè fẹ́. Ó tún sọ fún wa pé bọ̀bọ̀ yẹn ò ní nǹkan kan. Wípé torí pé wọ́n fẹ́ ṣe kinní náà fi gbé bọ̀bọ̀ yẹn wá. Kò máa sí nǹkan tó máa san gbajúmọ̀. Wọ́n máa ti pé wọ́n yẹ ẹ̀ ń sìn pẹ̀lú ọmọ alálùbáríkà.
ṣé Priscilla ṣe rí àbí Juma ló ṣe? Aunty, sit down, sit your ass down. Torí tó máa wéyàn tó ponú jù lórí social media, Bukky, ìwọ ni. Ìwọ ni. Kì í ṣe pé o like Lizzy o. O fẹ́ fi Lizzy bá Iyabo jà ni. You two go and team with Lizzy because o fẹ́ bá Iyabo jà ni. So you are not the one that will tell us that èèyàn kan gang fight. You are not the one. Kò sí lẹ́nu ẹ̀. So kìíní kan fún yín. Mo ní this is why I enjoy being a speaker. Torí pé ṣe mọ̀ pé we know the left, we know the right. We know the whole story. A dẹ̀ ní dúró kí anybody manipulate anybody. Ṣe mọ̀ pé tó bá yẹ pé Iyabo doesn't have anybody speaking for her. Gbogbo èèyàn tó gbọ́ nǹkan tí Bukky sọ lánàá àbí ìjẹta ni, when did you even say it? Everybody will think that òótọ́ ni because nobody is coming out to defend it. This is why we will always talk. Because tó dábàá sọ̀rọ̀, àwọn people wọ̀nyí máa manipulate, wọ́n dẹ̀ máa parọ́, wọ́n á dẹ̀ make sure pé irọ́ yẹn jọ. Ìwọ tó sọ pé Iyabo tó bá ti ń báyàn jà, ó máa lọ wá ọ̀tá ẹni yẹn, ó máa bá wọn ṣọ̀rẹ́ sódà láti pẹ́pẹ́ ẹni yẹn. Ìgbà tí ìwọ náà ń bá Iyabo jà, ó lọ ṣọ̀rẹ́ pẹ̀lú Lizzy ọ̀tá ẹ̀ láti pẹ́pẹ́ Iyabo, so two gé fọ́ ni. Nǹkan tó ń ṣe tí wò ó feel pé kò dà, èèyàn míì ṣe ó wá sọ pé kò dà, kò possible, Bukky, kò possible. You did the same thing. So when you do it, ó dà because it's you that do it. So when other people do the same thing, kò dà. Sorry, a máa gbéra wa débẹ̀ lẹ́nu. Moving on. Ó kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú Fọlá. Tó bá jẹ́ pé ó bẹ̀rù Ọlọ́run ni, wàá rí pé Lizzy Iyabo kò fi Fọlá, kò fi bá Lizzy jà. Tí ìwọ fún ara ẹ gan jáde as attention ti gbàgbé ṣe máa ń kọ́rọ̀ yín jẹ ni. This is why these people, you cannot follow them. You have to be careful because ọ̀rọ̀ tó ń sọ báyìí, nígbà tọ́rọ̀ Fọlá jáde, ṣé ti gbàgbé nǹkan tí Bukky sọ ni? Gbogbo wa la rí pé Lizzy fẹ́ yan Fọlá jẹ ni. Bukky yìí sọ̀rọ̀, ó tẹ̀ sójú Lizzy o. Pé kí ló dé ṣó fẹ́ pa Fọlá ni? Ó ti gbọ́kọ lọ́wọ́ ẹ̀ ni. Ọmọ 4 ló wà lọ́wọ́ ẹ̀. Kò sí nǹkan tó máa jẹ, kò tiẹ̀ níṣẹ́ as at then. Torí láti kàn lọ all of a sudden ni kò bójú wẹ̀yìn. Fọlá sunkún jáde, ẹ gbà mí, ebi ń pa mí. Gbogbo abiyamọ jáde. Wọ́n dáwó fún. Ó ní ibi tó lọ ọ̀dọ̀ Gistlover torí pé Iyabo ló wà lọ́dọ̀ Gistlover. Ìwọ gan ò lè prove ẹ̀ ṣó ti rí pé how your statement is always a lie. Ọ̀rọ̀ Wùmí tó kọ́kọ́ fún wa, you cannot prove that Wùmí is Ashana. Kò sí any proof pé Ashana ni Wùmí. You cannot prove that Elegushi ló ní ọmọ ọwọ́ Wùmí torí o tẹ̀ tí ń kó yẹn jẹ́ ń sìn. Torí pé àwọn yẹn gbé ẹ lọ kóòtù pé kò mú ẹ̀rí ẹ̀ wá. Now, the same thing happening again. You cannot prove to us that Iyabo is Gistlover, but you are always making this statement. Mo dẹ̀ máa sọ kíní kan fún yín. If there is no proof, ẹ má believe àwọn people wọ̀nyí. Ṣé rí Bukky bàbá wèrè ni? Torí òun náà bú Lizzy ìgbà yẹn pé ṣó fẹ́ pa ìyálé ẹ̀ ni. Ẹ máa gbọ́, kì í ṣe pé torí pé ebi ń pa Fọlá o. Kì í ṣe pé torí pé ebi ń pa Fọlá. Lizzy mọ̀ pé àwọn ọmọ 4 wà nulẹ̀, ọmọ kéékèèké 4 wà nulẹ̀, ó dẹ̀ ń gbé Fọlá from one police station to another. Nǹkan gọ́gọ́ tó jẹ́ kí àwọn èèyàn wà angry. Ta ló fẹ́ tọ́jú àwọn ọmọ tó wà nulẹ̀? Kò sí bàbá, kò sí ìyá ń bẹ. Tó bá ti gbé Fọlá lọ police station, wọ́n máa detain ẹ̀ mọ́ bẹ́ẹ̀. Kí làwọn èèyàn tó tún ní bébì lọ́wọ́, kí làwọn ọmọ yẹn fẹ́ jẹ? Bukky ó condemn heart as at then. Ṣé rí Bukky dàbí omi òkun ni. Ibi tó bá ti gbé bí current tí ó stable, unstable element. Lórí periodic table, Bukky ni BJ. Unstable element. Ìwọ gan mọ̀ pé nǹkan tí Lizzy ń ṣe ń gbà yẹn kò dáa. Ó ń fi ọwọ́ ọlá gbá ọmọ yẹn lójú ni. Ó mọ̀ pé ọmọ yẹn ò lówó, èèyàn tí ò lówó àti jẹun, báwo ló ṣe fẹ́ lówó lọ́yà, báwo ló ṣe fẹ́ lówó.
And let me tell you, gbogbo èèyàn ló ń gbé story wọn wá sórí social media, kì í ṣe gbogbo èèyàn náà wá sí. Ẹ fi Àǹtí Ajára ṣe example. Èèyàn mélòó ló dáwó bó tẹ̀ ṣe jẹ́ celebrity tó. But the situation on ground, they are children. Nǹkan tí ò yé ẹni Bukky ni pé you think that Fola no help. No, ọmọ ọwọ́ ẹ̀yẹn ló jẹ́ kí everybody kó wá attracted. Ọmọ mẹ́rin kó wá attracted to that case. Pé kí ló dé? Pèrè yẹn dẹ̀ jókòó sórí social media. Òun ni legal wife. Kán lọ mú DNA wá. Ọ̀rọ̀ kọ̀rọ̀ ló dé ń sọ. Ìyẹn jókòó sórí social media. Ọ̀rọ̀ kọ̀rọ̀ ló ń sọ. Pé òun nìkan náà fẹ́ ní ṣùlọ́kà. Jẹ́ ọkọ wọn ò má rí. Ìwọ Bukky ṣebó condemn àti. Wá transfer. See, let me tell you what the problem you have, Bukky. The problem you have is that think about the favor. You push all the blame on somebody else. Mention statement kan tí mo lè kọ́kọ́ fẹ́ gbà lẹ́nu ẹ̀ wípé Ìyábọ̀ Òjó ló dá justice for Mohbad. From the beginning ìgbà tí Ìyábọ̀ wà ńbẹ̀ ẹ sọ pé kò mọ̀ ṣe ó dẹ̀ ti kúrò ńbẹ̀. Ẹ̀yin sọ pé ẹ máa ṣe ó máa fọwọ́ sọ̀yà fún wa pé ó máa gba justice for Mohbad. Ó máa fọlọ́run sọ̀yà fún wa mà ní pé ó máa gba justice for Mohbad. A máa dáwó fún ẹ̀. Ṣé o mọ̀ ṣá? At the end of the day, ìgbà tó fail, the first activism tó ṣe, you failed. Dead body activist. O tún wá push yẹ sórí Ìyábọ̀ Òjó pé Ìyábọ̀ Òjó ló dá justice rú. Was she in the justice tí wọ́n ń ṣe tó ń fi Ọlọ́run fọwọ́ sọ̀yà fún wa? Tó ń fi Ọlọ́run sọ̀yà fún wa. Ṣé Ìyábọ̀ ọba yín wà ńbẹ̀? Ṣé owó ló jẹ́ ẹ̀yà? Adáwó mà ní. A máa gba sáà fún ẹ. O ti gbàgbé. Kò máa sí nǹkan tó fẹ́ ṣe tá àdáwọ́ ẹ̀. Ẹ máa ṣe autopsy. Kò máa sí nǹkan tẹ́ fẹ́ ṣe tá àdáwọ́ ẹ̀ fún ẹ. Why are you now blaming Ìyábọ̀ Òjó for your own failure? Ibi tí problem kankan wà pẹ̀lú ẹni. Mo ní máa gbé ẹ débẹ̀ láàrin. Why are you blaming Queen Mother for your own failure? Kò bá yín síbẹ̀ tá bá sọ pé tó bá sọ pé èèyàn kan dá nǹkan rú ẹ̀yin èèyàn tẹ́ lọ́pọlọ ẹ bá mi gbé ọ̀rọ̀ yẹ̀ wò. Á jẹ́ pé ẹni yẹn ń bá yín ṣe kinní ẹ̀ bóyá okay group yín nǹkan tẹ́ fẹ́ ṣe lélẹ̀ èèyàn kan nínú group yẹn wá dàrú. Ìyábọ̀ is never in your group. Ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ gba justice fún Mohbad ẹni go for me and dáwó fún bàbá Mohbad kò sí nǹkan kan tá a ṣe fún yín. Kò má sí nǹkan tó fi sọ̀yà fún wa. At the end of the day ẹ pín owó mọ́ra yín lọ́wọ́ ni ẹ gba public ẹ ṣe first DNA ẹ tún fẹ́ ṣe another DNA làwọn èèyàn yarí pé kí ló dé ìgbà yẹn ló máa sá lọ justice ò rí gbà owó ti lọ ó wá sọ pé Ìyábọ̀ ló dàrú. Was Ìyábọ̀ even in the justice for Mohbad? Tẹ gba sáà tẹ́ ń gba lọ́ọ̀yà tẹ́ ń gba gbogbo ẹ̀ fún. So how did she destroy it? Níyàn tó ti hands up láti gbà tẹ́ ti fi ibi sùn. Ó yá mò ń gbọ́ ẹ̀. Ṣé rí èèyàn tó bá ní problem jù tó bá ní mental problem jù ní ò kì í admit fault ẹ̀ tó jẹ́ pé fault ẹ̀ ó máa push ẹ̀ lórí another person. Irú èèyàn yẹn ni kẹ́ ẹ sá fún. They are unstable element. Tí bá ṣe nǹkan báyìí tí bá fail lórí nǹkan tí mo ṣe yìí o mi mọ̀ pé bí eléyìí ló ṣe máa rí. She never admitted that she failed o. She said na Ìyábọ̀ Òjó that has nothing to do with the justice for Mohbad that she's doing. Na she spoiled the one she's doing. Please, ẹ bá wa gbọ́rọ̀ ìyẹ̀wò. How does Ìyábọ̀ Òjó spoil Bukky justice for Mohbad? Àṣemáadébẹ̀. Sherry, you started that Fola needed help. Ìyábọ̀ never know Fola. Sherry, gbogbo narrative yẹn. Please, ṣórí yín ò dàrú. Ẹ kọ́kọ́ stop gbogbo trash yẹn. Ṣé mo pé you have been saying it for a long time. Now it now feels normal. Like Ìyábọ̀ ló mọ̀ fi Fola bá Lizzy jà. Please. You cannot tell bloggers to stop talking. Especially people that are defending you. They are defending you against the lies that these people used to cook up. If you say Queen Mother is cooking caption, I want people in cook more than Queen Mother. Up to today, but she normalized pé Ìyábọ̀ ló gbé Fola wá. Ìyábọ̀ has never met Fola before. Didn't know anything about Fola. Gbogbo wa kàn pa Fola lórí Gistlover ni. Ìyábọ̀ make a content pé ẹ̀yin ará Facebook bí eléyìí lẹ ṣe máa ń ṣe, which has nothing to do with anybody.
She's just laughing. Everybody was just laughing. Big pé okay, kó mimic heartbeat bra. Ṣé wọn kì í mimic yewé gan? Ta náà kì í mimic? Kì í ṣe pé ó fi mimicking ó fi ta ọjà tiẹ̀ o. Èèyàn yẹn ń ta bra. Ṣé ẹni sùúrù náà? Èèyàn yẹn ń ta bra. Lọ́lá Àlàó ta bra. Ó ń ta àwọn aṣọ. Ìyábọ̀ débẹ̀ pé ẹ jẹ́ mimic bó ṣe máa ń ṣe lórí Facebook to make it funny. Para ẹ ti bẹ̀rẹ̀ sí ń kúkú caption. Bá a ṣe dé junction tá a délé nínú. Kì í ṣe pé Ìyábọ̀ ọmọ Fọlá o. Ẹ jẹ́ mimic nǹkan tó ń ṣe lórí Facebook. Kò mimic Fọlá based on iṣẹ́ tiẹ̀ o. Ó mimic based on nǹkan tó wá sórí èèyàn. Okay, mo réyàn tó ń tewé ń sìn. Okay, ẹ wo fídíò Dorcas tó ń toyin lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ṣèbí èèyàn kan mimic ẹ̀. Ẹni ẹ sọ pé boss lady we always say ó dẹ̀ mimic ẹ̀ bó ṣe toyin. Ìyẹn ò ṣe gbà sí kínní. Àtọ̀rẹ́ àtọ̀tẹ́ gbogbo èèyàn ló máa mimic. Ẹ wo orí TikTok ṣé wọn kì í mimic Lizzy àtèèyàn tó like àtèèyàn tí ò like ẹ̀. Mimicking is nothing. Wọ́n gbà sórí. Wọ́n gbà náà jẹ. Okay, Ìyábọ̀ ò sọ anything. Bí Lizzy ṣe bẹ̀rẹ̀ sí ń attack Ìyábọ̀ ni. Ṣé mọ̀ pé nǹkan tèmi ń sọ fún yín ó yàtọ̀ sí nǹkan tí Bukky ń sọ. Ọ̀rọ̀ kékeré tí ò ju how many minutes 10 seconds video. Lizzy dẹ̀ bẹ̀rẹ̀ sí ń build gbogbo ogun tó ti ṣẹlẹ̀ sí nílé ayé láti inú oyún sórí Ìyábọ̀ Òjó. Just because she mimic that this is what they used to do on Facebook. She even said it pé ẹ̀yin ará Facebook wà láyìn pọ̀. Bí Lizzy ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú Ìyábọ̀ ni. As at this time, Ìyábọ̀ ò tí ì mọ Fọlá o. Kò mọ Fọlá o. If Lizzy as jẹ́ ọmọ ọgbọ́n tó máa ń pè rẹ̀, you will call Ìyábọ̀. Explain yourself. Ṣé rí ọ̀rọ̀ sometimes ó máa ń rí bó ṣe rí. Lizzy sọ kinní kan. Lizzy sọ pé Eniola Badmus pé òun pé kí ló dé wípé òun ò bú ẹ náà kí ló dé tóun ṣe show fún. Lizzy will have called Ìyábọ̀ that Ìyábọ̀ kí tó ṣe show fún ẹ mo rí nǹkan báyìí tó ṣe. Explain yourself. Bí èèyàn tó ní ọgbọ́n bó ṣe máa ń ṣe nìyẹn. Torí ẹni Lizzy ṣe fi ọwọ́ rẹ̀ fa ogun sílẹ̀ lórí. Tẹ́ fi wá ń béèrè pé kí ló dé tí gbogbo àdàbí ò ṣiṣẹ́ kí ló dé tí gbogbo ò ṣiṣẹ́ tó fi jẹ́ pé orí ẹ̀ ló ṣe ń ṣiṣẹ́. Torí èèyàn initially èèyàn yóò ṣẹ́. Ó wá mú rọ́bà bàǹtàbàǹtà. Ẹ máa dé ibì kan ni mo fẹ́ capital letter. Ìyábọ̀ ò tí ì mọ Fọlá as àtìgbà tí Lizzy ti bẹ̀rẹ̀ sí ń gbé Ìyábọ̀ ṣépè. Kò rí Fọlá rí kò mọ̀. Orí Facebook yẹn gbogbo àjọ wà. Ṣẹ̀rí pé ó yàtọ̀ sí nǹkan tí Bukky Jesse. Bukky Jesse is saying it based on the story tó true sóhun. A story tó suit narrative on. Because all of them are working together. Why? To bring Ìyábọ̀ down. She knows because she did a show then. Tó gbé Lizzy ṣe pé irọ́ ló ń pa. These people don't know each other. Kò tí ì tó yẹn. Mo ní ọ̀rọ̀ Mohbad ló so wọ́n papọ̀. Wọ́n láìkí ara wọn. Màá sì gbé yín débẹ̀ nígbà tí Lizzy àti àǹtí Bukky tó di bestie ọ̀sán gọ́gọ́ ẹ̀ nígbà tó ń tẹ̀ síra wọn lójú tó ń ṣépè fúnra wọn. Lórí wọn ra Versace àbí ṣé Gucci shade ni kò ṣe Gucci shade. Tó ní fake ni Lizzy ń ta. The same Bukky ó máa praise Fọlá nígbà tó ń bá Lizzy jà. Wípé Lizzy tí ẹ ti pọ̀ jù ṣó fẹ́ pọ̀ ọmọbìnrin ni ó ti gbọ́kọ lọ́wọ́ ẹ̀. Ṣé o lè ìwọ gọ́gọ́ ló ń gan fight because now you are now turning everything all around because you are fighting with this person and you don't want to say anything good about this person. Was Ìyábọ̀ ever bad? No. Ìwọ náà mọ̀ bẹ́ẹ̀. Deep down in your rotten soul, Bukky. Ó mọ̀ pé Ìyábọ̀ ò ṣe Lizzy. Nǹkan tó so yín pọ̀ náà ló máa tú yín ká. Ó ti gbàgbé ni. Wípé once an enemy of Lizzy. Ó máa ń sọ always an enemy. Kò ní forgiveness. Show tó ṣì ń ṣe ó ṣì ń attack ẹnu ẹ̀. Èèyàn tó ń gbèjà ni. Bí Lizzy ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú Ìyábọ̀ ni. At first,
Ìyábọ̀ ò sọ ẹni tí èmi sọ pé tó bá yẹ pé ọmọ gbọ́ ni Lizzy, you will call her. Tó bá yẹ pé ẹ̀ ń jà ní wàá pè wípé nǹkan tó ṣe yẹn, why would you do something like that? Tó bó sọ pé ó ti mọ Ìyábọ̀ tẹ́lẹ̀. I dey explain ara ẹ̀. Mo máa sọ kíní kan fún yín pé sometimes àbá ń bínú ọ̀rọ̀ òun rí bẹ́ẹ̀ o. Ẹni yẹn lè máa mọ̀ pé òun ṣe irú nǹkan báyìí. Ọ̀rọ̀ ò kì í rí bẹ́ẹ̀. Wàá pè Ìyábọ̀, kí ni mo ṣe fún ẹ? Why would you use mimic of somebody like this? Á dẹ̀ sọ fún ẹ pé kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o. Kíní yẹn ó lè máa Ìyábọ̀ lè ó dàbí FYP báyìí. Ó dàbí kíní tá a máa rí me freeze to me Chanel to me Chanel. Ó lè jẹ́ pé kíní Fọlá yẹn heartbeat bra yẹn òun ló wá ń rìn gbogbo ìgbà yẹn. Tẹ́ bá lọ wò dáadáa tẹ́ bá rántí. Torí gbogbo èèyàn kàn ń lo voice yẹn all around ni. Ó lè jẹ́ pé bó ṣe stick sí lọ́pọlọ nìyẹn. Orin tí mo ṣe kọ fún yín sìn báyìí ní ènìyàn tó kọ. Mo ṣáà máa mọ̀ pé mo rí lórí Facebook. Bóyá ọ̀rẹ́ ọ̀tá mi ni mi mọ̀, bóyá ọ̀tá ọ̀rẹ́ mi ni mi mọ̀. Mo ṣáà rí pé mo máa rí lórí Facebook. Ẹ wo bó orin yẹn ṣe stick sí mi lórí. Ẹ máa mọ̀ pé mi mọ orin yẹn kọ, but torí pé mo ti rí lórí Facebook so many billions of times. Mo ti gbọ́ sound yẹn ó ti register sí mi lórí. Àbí ládá o. A ti máa mọ̀ pé AI nìyẹn. Bí social media ṣe rí ni. Ṣóyè yín. Tí gbogbo wa dẹ̀ mọ̀ bí Lizzy ṣe bẹ̀rẹ̀ sí ń gbé Ìyábọ̀ ṣe pé ni. Ó wá bẹ̀rẹ̀ sí ń pa irọ́ wípé Ìyábọ̀ ló ṣe léè fún, ló ṣe léè fún, ló ṣe léè fún. Since tó ti kúkú accuse mi ní nǹkan tí mi mọ̀, ó kúkú better kí kúkú ṣe nǹkan òun kó kúkú mọ̀ pé okay mi ràn yẹn níṣẹ́. So nǹkan tí Lizzy yẹn expect ni pé kí Ìyábọ̀ ká wọlé kó ká gbọ́gbọ́ àbí kí gbogbo àwọn tó kù kó máa bẹ̀rù. Kò dẹ̀ sí anybody tó bẹ̀rù anybody ní ayé yìí. Kò sí. Ẹnu la máa fi sọ, ìdí la máa fi jókòó. Kò sí bó ṣe gbé ná sórí. Nǹkan tí ò tí ì yé Lizzy nìyẹn. She think that people, the more you do it, the more of mama ṣẹ̀sìn. Lizzy kì í ṣe pé kíní. She wanted a situation whereby everybody ṣe bó sọ kó tó wá sórí fracas. Ó lóun kọ́ máa Lizzy wà ní fracas for a long time. Ó lóun máa wo gbogbo wa pé tóun bá bẹ̀rẹ̀ fracas gbogbo àlá máa sá lọ. Ta ló sá lé ni? Ta ló sá lọ? She thought that the more she do show, we are going to be afraid. Kò mọ̀ pé fracas kì í ṣọmọ rẹ ló wà ní fracas. Tó bá jọmọ rẹ tẹ́lẹ̀ tó bá ti lè wọ fracas ó kì í ṣọmọ rẹ mọ́. Kò sí anybody tó bẹ̀rù anybody. Ojú tóun fi wò ní ẹ pé tóun bá pakuru mọ́ wọn. Ó gbé Babalábúlé wá, ó lulẹ̀. Ó gbé I'm the richest kìíní wá, ó lulẹ̀. Bọ̀dá Láti tó tiẹ̀ gbé wá, Bọ̀dá Láti ò tiẹ̀ ní stars, kò tiẹ̀ ní steez kankan. 0 rated ni. Kò sí nǹkan tó gbé wá. Wọ́n máa ń sọ kíní kan ní ilẹ̀ Yorùbá. Wọ́n ní wàá máa sọ pé oko bàbá ẹ̀ ló tóbi jù. Ó dìgbà tó bá rí oko bàbá ẹlòmíì. Tó bá dé oko bàbá ẹlòmíì ó máa rí pé oko bàbá ẹ̀ ọkọ ló tóbi jù. Ó gbé pé Yorùbá ò dáa, ilẹ̀ Yorùbá ẹ má bá wọn ṣe, Ìgbò ló dáa, ẹ wọjọ́ tèmi síbà, Ìgbò dáa ó sá dáa ju Yorùbá lọ, òun nìkan ló kọ́kọ́ mi ò gbọ́ rí láyé mi. In fact, àwọn Hausa gan sì prefer kan bọ́mọ Yorùbá ṣe ju kan bọ́mọ Ìgbò ṣe lọ. This is the norm. Mi ò gbọ́ rí pé Yorùbá ò dáa. We have our ṣẹmọ àbòsí kíní ìlara láàrin ara wa o. But ẹnu Lizzy mo ti kọ́kọ́ gbọ́ rí pé Yorùbá ló burú jù, Yorùbá ò dáa, Yorùbá ṣe kíní kan, àárín ìhun tóun jagun, gbogbo wo ò lè jókòó ká máa gbèjà òun. Ta ló rán yẹn ṣe? Ta ló rán ẹ lógun? Ìgbà tí táwọn anja bá tù wá á rí ẹni. So why will we fight for you? Ó lọlẹ̀ Hausa o. Ó kó gbá wọlé ni o. Ìgbà yẹn ló bẹ̀rẹ̀, ìgbà tó ti rí pé omi ti fẹ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Lizzy sọ pé àwa Yorùbá láàtàkì òun. Ilẹ̀ Yorùbá ló ti ṣe rere, fíìmù Yorùbá ló ṣe, English wà ń bẹ o, ilẹ̀ Ìgbò wà ń bẹ o, ò lọ síbẹ̀, ìlú Èkó ló lọ o. Ọmọ Yorùbá ló fẹ́ ọmọ Ìbàdàn. Orúkọ Yorùbá ló sọ ọmọ ẹ o.
ilẹ̀ Yorùbá ló ṣe business ẹ̀ sí o, ilẹ̀ Ìgbò wà ń bẹ, ilẹ̀ Haúsá wà ń bẹ, o rent ṣọ́ọ̀bù lásán s'Abuja, òkó gbá wọlé within 6 months. Àwa Yorùbá, we are the most accommodating person ní àárín gbogbo àwọn tribe. Tẹ́bá délẹ̀ Yorùbá ẹ máa rí Ìgbò, ẹ máa rí Haúsá. Nǹkan tó ṣe nílẹ̀ Yorùbá o ò lè ṣe nílẹ̀ Ìgbò. Yorùbá máa fàyè gbà ẹ́ ni. Kò sí anybody tí ó sọ tó bá wá Haúsá wà rí nílẹ̀ Yorùbá, tó bá wá Ìgbò wà rí nílẹ̀ Yorùbá, ṣé tiẹ̀? Kò sí nǹkan kan tó lè nílé ayé. Everybody do their own. Wọ́n ní Ìgbò ló dáa jù, ẹ máa lọ sílẹ̀ Ìgbò ló ti wà lá. Ó kọra ẹ sílẹ̀ Yorùbá. Ó lọ sí Abuja 6 months, ó ní Abuja ló fẹ́ máa gbé ń sìn o, Abuja ni gbogbo ẹ̀ wá o, Abuja ni kíní àwọn presidency ló fẹ́ máa bá ṣe. Ó tún ti padà sékòó, ó ní kò sí nǹkan kan tó o ní l'Abuja mọ́ o, ò ní any apartment, o ní anything, ó tún ti kó gbà padà wá sékòó. Why? Because sórí ilẹ̀ Yorùbá, ilẹ̀ tó kún fún wàrà àti oyin ni. Tó bá ń gbé orí ilẹ̀ Yorùbá tó ń ṣépè fún ọmọ Yorùbá, ilẹ̀ tó jẹ́ pé ó ti sun wàrà àti oyin fún ẹ rí, tó wá ń ṣépè àbí tó ń kọ ẹ̀yìn àwọn ọmọ Yorùbá síra wọn, tó ń parọ́, tó dẹ̀ ń fi ẹnu balẹ̀ Yorùbá, ilẹ̀ yẹn máa gbóná mọ́ ẹ ni. Mo sọ kíní yẹn fún ẹ, ẹ̀yin tẹ́ bá rántí láyé ọjọ́ wọn. Mo sọ kíní yẹn fún ẹ. Ilẹ̀ yẹn máa gbóná, ó máa gbàbọ̀dé fún ẹ ni. Mo ní àdàbí tó gbé dání, bó ṣe ń lo àdàbí kọ́ ló ṣe ń lò yẹn, fake náà gbélé ẹ lọ́wọ́. Ẹ̀kan péré náà ń gbé àdàbí. Ó dẹ̀ gbọ́dọ̀, ẹni yẹn dẹ̀ gbọ́dọ̀ ṣẹ́, tẹ́ni yẹn ò bá ṣẹ́ tó bá pe àdàbí lé lórí, ó kàn fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ ni. Wọn ò dẹ̀ kí ń lo àdàbí lórí àwọn ọmọ kéékèèké. Ó yẹ kán ti sọ àwọn manual yìí fún ẹ. That is why everything keep failing. Babaláwo fẹ́ jẹun ni. Babalábúlé dà. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dà. Ta ló ń yọ̀ ṣubú? Ta ni ilẹ̀ ń gbàbọ̀dé fún? Bó ṣe lọ ló ṣe bọ̀ látàbújá. Ó kàn rún owó dànù. Wasted effort, wasted material. So ti rí pé ó tún padà wá sílẹ̀ Yorùbá. Wọ́n bí ìyá ẹ̀ rè, wàá padà wá níṣẹ́. 30 December ibo náà ti ń ṣe, kì í ṣe ilẹ̀ Yorùbá ni. International airport yín ibo ló wà? The major one. Yorùbá ló sì di Nàìjà mú o. Ẹ má jẹun parọ́ tán yìí. Yorùbá ni. Bẹ́ẹ̀ ni. Èèyàn tí Yorùbá fi ti Yorùbá ṣe. Mo ní o mọ̀ pé ilẹ̀ Yorùbá ò dá ló ṣe dúró sílùú ẹ̀. Ọmọbìnrin ò kì í ṣe ọmọ Yorùbá o. That is the funniest part. You will never see a Yorùbá deny it like that. Ó rò pé àmọ́ nǹkan tá à ń ṣe ni. As long as tí ẹ̀jẹ̀ Yorùbá ò gbà ti sun nínú ara ẹ̀, o ò lè understand what it means to be a Yorùbá. Ó rò pé lásán àwọn Brazil tó ń dífá ni. Wọ́n ṣe, Beyonce ń ṣe ọdún Yemọja tó kọjá yìí. Tó ń fi Ọ̀ṣun kọrin. Ó rò pé ó di tribe mélòó? Beyonce. Ọ̀ṣun goddess náà ń pè. Ọ̀ṣun wa kì í ṣe pé kinní. Kátẹ́ ìpààyàn tì. Sórí, you can never be a Yorùbá. That is why you always have problem. Ṣé o dẹ̀ wá rí àdẹ̀wá ṣe kí ìwọ fúnra ẹ ló dẹ̀ wá fúnra ẹ ní problem? Because o gbé jẹ́ fórí. O gbé jẹ́ fórí. That is that for that. Àti Bukky, moving on. Ẹ̀yin ti bú Lizzy rí lórí ọ̀rọ̀ Fọlá. Ìyábọ̀ sọ that ẹ ti borúkọ ọmọbìnrin yìí jẹ́ pé òun ló lọ jẹ́ kí Fọlá lọ sọ̀rọ̀ lọ́ndà gist of. Ó kúkú jáde pé irú èèyàn bíi tèmi nìyẹn o. Èmi ò rán yẹ ń ṣe o. Tó bá parọ́ mọ́ mi, màá kúkú ṣe kinní yẹn. Nǹkan tó sọ pé ó dùn ẹ̀yẹn, màá kúkú ṣe. Tí n bá ṣe tẹ́lẹ̀, màá kúkú wá ṣe. Pé kí ni ìyá ẹ̀ fẹ́ ṣe? These are adults. If Lizzy wanted loyalty, Lizzy should be mature enough to call Ìyábọ̀. Ìyábọ̀, kí ló dé tó fi máa ṣe irú eléyìí fún mi? Kì í ṣe pé kó wá máa parọ́ mọ́ ọmọbìnrin. Deep down you know. Lizzy rò pé òun lè ṣe Ìyábọ̀ anyhow so that everybody will be afraid. Ó ti gbàgbé pé ẹ̀jẹ̀ Ìgbò wà lára ẹ̀jẹ̀ Ìyábọ̀ o. Gbogbo race ló kún, Ẹdó wà ńbẹ̀, gbogbo ẹ̀ wà ńbẹ̀, Yorùbá wà ńbẹ̀. So all in one ni. Holy Trinity. Gbé wá wàá gbà. Holy Trinity.
gbé wá bó bá ṣe wẹ̀. Ìyábọ̀ ó máa farabalẹ̀ fún ẹ jẹ ni, kò ń sá. Àwọn èèyàn ń pè ní arógun má sá. Bóun ṣe rò bóun lè ṣẹ̀rù bà Ìyábọ̀, kò wá work bẹ́ẹ̀. Ìyábọ̀ ṣe wá gbé Fọlá nìyẹn. If you look at the case of Fola, you will understand that Fola is a person that needs help. Either with wọ́n gbọ́kọ ẹ̀, wọ́n gbọ́kọ ẹ̀ o. Ọmọ mẹ́rin, ọmọ yẹn kì í ṣe Fola, kì í ṣe Lizzy, kì í ṣe Lati. Kí ló kàn wá pẹ̀lú àwọn adult? Kí làwọn ọmọ yìí máa jẹ? Tá a dẹ̀ mọ̀ pé àwọn this is what they wanted. They wanted Fola to be in the house, bó ṣe plan ẹ̀ nìyẹn. Káwọn máa fún kó wá máa tọrọ jẹ lọ́wọ́ àwọn. Nǹkan tí Lizzy rò pò máa jẹ́ nìyẹn. Ṣé mọ̀ pé àwọn ìyá onímọ́ínmọ́ín gbogbo wọn ló lọ ń tọrọ jẹ lọ́wọ́ Lizzy, tó ń kó ọmọ wọn lọ tọrọ jẹ lọ́wọ́ Lizzy. So nǹkan tó rò pé ọ̀rọ̀ Fọlá máa já sí nìyẹn. Ọmọbìnrin yóò dẹ̀ fẹ́ tọrọ jẹ lọ́wọ́ Lizzy torí pé Lati náà ti tọrọ jẹ, everybody náà ti tọrọ jẹ. Ọmọbìnrin yóò fẹ́ ṣe kíni, kò fẹ́ tọrọ jẹ. Because me looking at Lizzy, ẹ̀yin tẹ́ máa ń gbowó lọ́wọ́ ẹ lọ́kàn o, mi ò lè gbowó lọ́wọ́ Lizzy o. Because looking at that woman, does her money look clean? This is not an insult. With the way she used to do her things, too extreme. Gbogbo ẹ̀yin customer mi mò ń gbé yẹ̀wò. Àwọn tó ń ra ilẹ̀ lọ́wọ́ òun tún wá sọ online wípé òun gbé ìṣẹ̀dá wọn yẹ̀wò. Why would I collect something free from that person? Oh, mo kó dàbẹ̀ ni mo fẹ́ gbà nǹkan lọ́wọ́ èṣù. You will pay dearly for everything you collect. Looking at Fola with 4 children, a mother tọkọ ẹ̀ kúrò nílé tó lọ fẹ́yàwó mi tó fún wọn ní anything. If Lizzy know that they were giving Fola anything, kò ní move Lizzy. And Fola did not even say anything about anything. Ọkọ ẹ̀ gangan ló ń bájà. Lizzy gbé gbogbo ẹ̀, ó ṣí gbogbo ẹ̀ lórí ni. Ó gbé lórí bíi gálà ni. I'm here to defend my husband. Ìgbà táwọn tẹ̀ ọ̀ tó wá gbọ́ voice note ọkọ. Àṣé ó ti ẹ̀fẹ̀ wá gbá Lizzy náà. Nǹkan tí Lati fi dúró nìyẹn. Lati ò bá ti lọ by now. Ìgbà tí voice note ẹ̀ leak síta. Kò mọ̀ pé oore gan ni Fola ṣe òun. Both Fola àti Lizzy, Lati ò ní nǹkan kan tó fẹ́ fáwọn méjèèjì ṣe. Ó fẹ́ gbá Lizzy kò jápa ni. Bóyá by now Lati àti wà Canada àbí UK. Ó ti máa ṣayé ẹ̀. Voice note tó jáde báyìí. Bí Lizzy ṣe kí ni bó ṣe kàn ṣẹ̀dá ẹ̀ mọ́ lẹ́ni. Kò síbi tó máa lọ. Ló bá sọ ọ́ dìgbẹ̀wù dání. Torí ẹ̀ tẹ́ bá rí bọ̀dà Lati nínú oòrùn, ó máa bóyín báyìí. Tẹ́ bá béèrè pé kí lorúkọ yín, kò ní mọ̀. A ní ẹ jẹ́ lọ béèrè lọ́wọ́ Yèyé Mẹ́sàn. Yèyé Mẹ́sàn, ẹ̀gbọ́n wọn ní kí lorúkọ mi. Engineer Lati. Kí ni significant difference tílé ayé Lati tó ti mú látijọ́ tó ti wà lọ́dọ̀ Lizzy? Àwọn tó sọ pé àwọn fún Fola ló ń jẹ nìyẹn. Gbogbo ìsàlẹ̀ ṣòkòtò bọ̀dà Lati ló ti funfun. The same cap, the same shirt ní every time. Máa rí bọ̀dà Lati tó ń gorí caterpillar. Ṣé bọ̀dà Lati lè wà caterpillar? Iṣẹ́ ẹrú, wọ́n máa kó cement, wọ́n máa kó yanrìn. The man is just like a living maid. Ẹ gbàgbé pé wọ́n kúnlẹ̀ fún bọ̀dà Lati o, àbí wọ́n lo yẹsà fún. Behind the yẹsà, èèyàn tó ń dákúnlẹ̀ báyìí lọ ni mò ń ṣépè fáwọn ọmọ ẹ̀, ó yá máa ṣàmì. Tóun náà ṣàmì. Ẹ rí pé òbò ìyá ẹ̀ ti fòbò jóná. Èébú kọ́ leléyìí o, nǹkan tẹ́ ẹ ṣe ni. Moving on nìyẹn mu. Ó sọ̀rọ̀, ó ní ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Àǹtí Bukky, mo ń gbé yín débẹ̀ ni o. Wípé ìgbà tí Lizzy ti bẹ̀rẹ̀ sí ń ṣépè, Lizzy ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń ṣépè fún Ìyábọ̀ Òjó for a long time kó tó di pé Ìyábọ̀ Òjó respond kó tó gbé Fọlá wá gbé yẹn. Fọlá gan tó parọ́ mọ́ mi pé mò ń ṣe. Jẹ́ kúkú gbé wá. Káwọn èèyàn kúkú mọ̀, kó kúkú mọ̀ pé okay, mi ò rán yẹ ẹ̀ ń ṣe. Nǹkan tí mi ṣe tẹ́lẹ̀ tó parọ́ mọ́ mi pé mo ṣe máa kúkú ṣe, ó yá kí ni ìyá ẹ̀ fẹ́ ṣe sí. Wọ́n bá dáwó fún Fọlá. Wọ́n bá gbé Fọlá síbẹ̀ pé káwọn èèyàn kọjọ́ kan dáwó fún single mother ni. Àti Ìyábọ̀ dẹ̀ mú Fọlá okay, nǹkan báyìí ló lè ṣe, nǹkan báyìí ló lè ṣe. Jẹ́ kí n máa assist ẹ̀. Lizzy wá fẹ́ make sure pé òun máa rin Fọlá sí bèbè ẹ̀wọ̀n tó dẹ̀ mọ̀ pé Lizzy Ọlọ́run sórí gbogbo nǹkan tó ṣe.
ẹlẹ́dàá àwọn ọmọ yẹn máa fìyà jẹ o. Ó mọ̀ pé ọmọbìnrin yìí ní bébì, àwọn ọmọ kéékèèké ló dẹ̀ wà nílé, bàbá ti ṣán lọ bí orí tán ṣángi, ìyá lòun arrest. Kí làwọn ọmọ mọ̀ pé wọ́n fẹ́ jẹ? Ó dẹ̀ make sure pé àwọn ọlọ́pàá, obìnrin tẹ́ sọ pé kí Fọlá wá máa tọrọ owó lọ́wọ́ ẹ̀ nìyẹn, kọ́ máa arrest èèyàn tí ò sí ọ̀kan nulé tó lè tọ́jú ọmọ 4, ó ní kọ́ máa arrest ẹ̀ kiri torí pé ó mọ̀ pé kò lówó lọ́yà, kò ní anybody tó mọ̀. Ọpẹ́lọpẹ́ Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ Òjó ló ń ṣe kíni? Ló dúró fọmọ yẹn. Ṣé mo wí pé mother she carry, she get people, so ó gbàgbé ló dúró fọmọ yẹn. Ẹ jẹ́ bẹ́ẹ̀, wọn bá gbàgbé Fọlá sí police. Ẹ jẹ́ mọ̀ bí àwọn Nigerian police kì í ṣe gbogbo wọn bó ṣe máa ń ṣiṣẹ́ tó jẹ́ pé góòlù ọgbọ́n wọn gbọ́ kọ́m tó bá ṣàtìfowó díẹ̀ àtẹnu wọn wá ti obìnrin yẹn mọ́lé. Ẹ gbàgbé kíní yẹn pé àwọn ọmọ kéékèèké wà nílé. This is where queen mother stand up pé kíni ṣé o fẹ́ pa àwọn ọmọ tó wà nílé ni? Ó dẹ̀ fọ́ ọmọbìnrin ilẹ̀, wọ́n freeze account ẹ̀. Ẹni wọ́n ṣe donation fún wa fi yín gba donation, ṣé àpò yín náà ti yọ owó donation? Is donation a crime? We donated, kì í ṣe Fọlá la donate fún. Àwọn ọmọ yẹn ni ẹ ti ra iye bọ̀dá láti, ẹ ti gbé iye ẹ̀ sínú gbá. Àwọn ọmọ yẹn need to go to school, they need to eat. Fọlá need to feed them either she like it or not. Ní wọ́n fóun gba donation, ṣé wọ́n yọ owó ní account ẹ̀ ni? Ó dé bẹ́ẹ̀ owó ẹ̀ miss. Ṣebí nǹkan tó bá wúyàn lèèyàn lè fowó ẹ̀ ṣe. Ìwọ tó lọ gbọ́kọ lọ́kọ pẹ̀lú ọmọ 4, ó rí báyé ti bàjẹ́. Bíbí bẹ́ẹ̀ ni. Mo kọ́ tó fẹ́ fi ṣe. Àti nǹkan ṣé wúlò fún ẹ ni? Ó wúlò fún ẹ ló jẹ́ pé látọjọ́ tó ti fẹ́ lò ní sinmi. O ti gbéje eléra. O ti ń defend ẹ̀. Òun náà pàrágà ló ń mú káàkiri. Ó ti sú wọ gan. Ó ti sú wọ gan. Torí nǹkan tó bá lọ kọ́ ló bá padà. Àánú àwọn ọmọ yẹn ló ṣe queen mother, kì í ṣe àánú Fọlá. Fọlá lè dúra ẹ̀. Ibo làwọn ọmọ fẹ́ dúra wọn sí? Fọlá lè dúra ẹ̀, ó ní Bùnání. Àwọn ọmọ yẹn ibo kí ló fẹ́ fi dúra wọn? Ó wá arrest ìyá wọn lọ, ó wá freeze account ìyáálé ẹ̀, òun freeze account ẹ̀ torí pé ó ní power, òun fi ọlọ́pàá Nàìjíríà òfin arrest ẹ̀. Tó bá sọ pé kó wá sílé ẹjọ́ lénìí, wọ́n máa wá ṣe kíni? Wọ́n máa tì mọ́lé, wọ́n ní kíní kan ṣe kíní kan, kò beat anything, wọ́n á kọ́ tì mọ́lé síbẹ̀. Wàá make sure pé ó gbé Fọlá láti Èkó pẹ̀lú àwọn ọmọ, ó mọ̀ pé ó lọ́mọ sínú ilé o. Ẹ máa invite ẹ̀ l'Abuja, ọmọbìnrin yẹn máa lọ sí Abuja. Tó bá dé Abuja, ẹ máa tì mọ́lé. Wo thousands of miles tó wà away from those children. Wọ́n máa ti ọmọbìnrin yẹn mọ́lé. Ẹni kó kọ́mù kó wá jẹ́rìí sí nǹkan ni o. Ẹ dẹ̀ máa tì mọ́lé síbẹ̀. Àwọn ọmọ máa wà nínú ilé, kí náà máa jẹ, àwọn ọmọ yẹn máa ké, they will be scared. Lizzy, sórí ìdájọ́ Ọlọ́run ọba òun rí lórí ẹ̀ yìí. Àwọn ọmọ Fọlá tó gbé jáde, tó gbé birth certificate wọn, tó bẹ̀rẹ̀ sí wọn ìṣẹ̀dá wọn lépè pẹ̀lú orúkọ àbísọ wọn. Ó wá sọ pé òní kó gbá wọlé l'Abuja. Mo máa sọ fún ẹ pé èèyàn tó ṣàdàbí fún ẹ, wọn ò sọ fún ẹ bó ṣe ń lò. Wọn kì í pè é lórí ọmọdé. Wọn ò ń lò lórí ọmọdé. Ẹja fìyẹn lẹ̀. Àti Bukky lọ tààrà. Ó wọnú Ìjẹ̀ṣà case. Ó ní ṣe rí pé Ìyábọ̀ kì í ṣọ̀rẹ́ princess, but torí pé ó fẹ́ deal pẹ̀lú Ìjẹ̀ṣà. Ṣé àǹtí Ìyábọ̀ mọ̀ pé Ìjẹ̀ṣà máa lọ dó ọmọ kékeré ni? Tó sọ pé torí pé ó fẹ́ deal pẹ̀lú Ìjẹ̀ṣà torí ẹ̀ ló ṣe jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú princess. Nǹkan tí ò dáa kò lórúkọ mi. Okay, Bukky, in case tí ò bá mọ̀, àti ẹ̀dúgbẹ́ lọ́wọ́ Ọlọ́run tí wọ́n gun ò jáde pé àǹtí Ìyábọ̀ ló sọ pé kọ́mọ ẹ lọ jalè, àbí àǹtí Ìyábọ̀ ló rán ọmọ ẹ lọ sẹ́wọ̀n. Ọmọ ẹ tó kúrò nulé, tó ń jẹ ọ̀gẹ̀dẹ̀ wà nulé, owó wà nulé, ó ní yàrá, ó ní PS, ó ní iPhone, ó ní gbogbo nǹkan latest tó yẹ kọ́mọ ní, ó ń lọ good school, tó mú ọ̀bẹ tó lọ fi lọ́wọ́ obtain nǹkan. Ṣebí ilé ẹjọ́ ò bá yín gbọ́ wípé ó minor àbí kò minor, kí náà fi wọ́n sọ sí ẹ̀wọ̀n gbére. Ọmọ ènìyàn. See, what is wrong is wrong. Either with or without Ìyábọ̀ Òjó. Kíìsì yẹn dẹ̀ rí, wọ́n fẹ́ ṣe kí ni?
wọ́n fẹ́ yí padà torí pé ó jẹ́ kí ni, torí pé ó jẹ́ celebrity. Àmọ́ bí Nàìjíríà ṣe ń work, ìlú òyìnbó wọn ò ṣe bẹ́ẹ̀ yẹn bí. Torí pé yẹ charge jẹ́ celebrity. Gbọ́ nǹkan táwọn Queen Mother ń sọ ń gbà yẹn ni. You leave the message, you are attacking the messenger. The message say that a gbọ́ pé wọ́n fẹ́ fi sílẹ̀. Èèyàn tó bọ́ ọmọ sùn tó bá jọ ọmọ tiẹ̀ ń kọ́. Tó bá yẹ kó wọ́n fi Ìjẹ̀ṣà sílẹ̀, wo kò learn anything. Nísìnyí wọn ò bí ìyá ẹ̀dá tó bá róbìnrin yóò máa sá ni, tó bá rọmọ kékeré yóò máa sá ni. Torí pé kí ni, he has learned his lesson the hard way. Imagine tó bá yẹ pé wọn ò ká ń gbà yẹn. Ó sì máa bá àwọn ọmọ kéékèèké so. Ẹ̀yin máa kígbe pé nothing is working. Àwọn èèyàn burú. And ẹ̀yin náà lè fẹ́ káwọn èèyàn máa pay for the things they do. What kind of society are we living in? Ọmọ ẹ jí, ó fi ọ̀bẹ obtain. Wọn ọ̀bẹ rò pé ọmọ yẹn minor ni. Wọ́n sọ sẹ́wọ̀n ni. Ẹ máa sọ pé, I like UK. I like UK government. I like Metropolitan Police. I like Kinikan Police. Why? Because things work. It's different from that our third world. Tẹ́ bá rántí àwọn ọmọ Nàìjíríà kan tí wọ́n tó dé UK nígbà yẹn, mo rí news yẹn bí 2 years ago. Ó ṣẹ̀ dé UK ni. Ó wá message ọmọ minor. Ó pé kọ́mọ yẹn wá rí o. Báwọn parents ẹ̀ ṣe rí message yẹn lórí fóònù ọmọ yẹn. Àwọn ọlọ́pàá ló wá gbé bọ̀bọ̀ yẹn, wọ́n deport ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó message minor ni. Kò tí ì fojú kan. Òun dẹ̀ṣẹ̀ dé UK ní ọmọ Naija. Wọ́n deport ẹ̀ lẹ́. Ó kọ́kọ́ wà lẹ́wọ̀n kó tó di pé wọ́n deport ẹ̀. Ó serve term ẹ̀ kó tó di pé wọ́n deport ẹ̀. Tá bá sọ pé bàbá Ìjẹ̀ṣà tá a rí tó ń làkà tó ń fọwọ́ tẹ ọmọ yẹn tó ń fọwọ́ ṣó ṣẹ̀ ń ṣe ni. Ìwọ tó máa lọ sínú ilé èèyàn tó máa lọ bá ọmọ kékeré sùn. Wọ́n pọ̀ o. Mo máa sọ kíní kan, tó bá súnmọ́ ọmọ mi, màá fìbọn fọ́ ẹ ní orí dànù. That is it. To súnmọ́ àwọn ọmọ mi. I will rather go to jail, but you will not be alive. That is one thing I promise. That is it. Èmi ò lè ṣe bí àwọn Princess àti Ìyábọ̀ tó ń pariwo yẹn. Àwa ń bíbá àwọn kọ́ wa bó ṣe ń lò wọ́n ni. Èmi máa dé wá, máa ṣọ́ ẹ wá. Mi tẹ̀ ní sọ pé kéèyàn bá mi ṣe. Èmi fúnra mi máa ṣe. Kì í ṣe pé kíní. Ó pè mí kí n lọ sẹ́wọ̀n. Màá lie flat bí sniper báyìí. Màá kó fún ẹ lórí ni. I will kill everything tó ń dùn mọ́ ẹnu. Ò bá jẹ́ pé máa pa gbogbo ìran ẹni. I will buy all of you. Nítorí pé wọ́n ní wọ́n bọ́ ọmọ kékeré sùn. Wọ́n molest ọmọ kékeré. Ọmọ ẹ minor kò fi ọ̀bẹ gúnyàn o. Kò tí ì fi gúnyàn o. Ó fọ̀bẹ obtain ni. Èló ló gbà? £15 àbí £25. Mi ti ẹ̀ mọye tó gbà. Ilé ẹjọ́ kí náà ṣe? Wọ́n nítorí pé ó ti mọ́bẹ dání. Wọ́n dẹ̀ rí pé minor ni. Wọ́n sì rán lọ sẹ́wọ̀n. Tá bá sọ pé odidi ọmọkùnrin. That they are supposed, see, men are supposed to protect women from other men. Just imagine. What are men protecting women from? It's not women, it's other men. Because most of these people, they are psychopaths. Màá yọ sí ẹ lóru when you are sleeping. Màá jí ẹ pẹpẹpẹ báyìí. Màá fìbọn fọ́ ọpọlọ ẹ sọnù ni. Kì í ṣe pé wọ́n máa yọ bullet. Ó máa jáde. Clock tí màá mú dání. Màá make sure eléyìí tó máa jáde lódì kejì. Màá dẹ̀ pè báyìí, màá pe 911 pé màá confess pé mi mo pa ẹ́ ńsìnsìn. Kì í ṣe pé kíní. That is how far I can go for my children. Wọ́n á ní, ó wá rí ọmọ ẹ̀, imagine. Ẹ̀yin ilẹ̀ fà á. Sórí àwọn kankan wà, ó yẹ kẹ́ ẹ pa Ìjẹ̀ṣà sí bẹ́ẹ̀ yẹn. Kì í ṣe pé kíní. Kì í ṣe pé kíní. You are first of all doubting your suspicions. Àbí? Wọ́n ní ọmọ yẹn tó bá ti rí Ìjẹ̀ṣà lórí screen. As a mother, ìyá ni gbogbo wa. Táwọn ọmọ wa bá ń ṣe nǹkan kan míì, a máa mọ̀. Especially ọmọ wa obìnrin. You will know. We are not stupid. Kó tó di pé wọ́n set camera. There's a suspicion that is going on in that house. Kí ló ṣe? Wọ́n set camera. Nǹkan tó bá ti lè jẹ́ kí n máa wo CCTV yẹn lórí fóònù mi tó dẹ̀ wà nínú ilé mi. Èmi ò ní pé 911. Èmi máa wọlé wá pa ẹ́ mọ́ bẹ́ẹ̀ ni. Kì í ṣe pé kíní.
àwọn yẹn ló fà ẹ̀yin aṣọ ọmọ ọlọ́run ó sì dára ẹ ti lu gbogbo nǹkan tó lè ṣàǹfààní ilé ayé ẹ̀ jáde. Mo sọ fọ́kọ mi pé nǹkan ẹyọ kan tó dùn mí nìyẹn ẹ lu bọ̀bọ́ yẹn ẹ faṣọ ọmọ ọ̀yà lọ́rùn ni èmi máa pa ẹ́ síbẹ̀ ni tí máa kó fún ẹ jáde mo máa mọ̀bẹ̀ máa gé ẹ wẹ́lẹ́wẹ́lẹ́ ni kì í ṣe pé kínní èmi sọ categorically ni ẹ ti máa damage gbogbo nǹkan tó lè dá ní ayé ẹ ká ọkùnrin mọ́bì kan tó ń bá ọmọ kékeré sùn àǹtí Bukky sọ pé torí pé wọ́n fẹ́ bá Ìjẹ̀ṣà jà. Are you insane? ó lè jọmọ tiẹ̀ ó lè jọmọ tiẹ̀ no ta ló lè gbà kíní máa ń bí mi inú èmi ò ní àyè láti máa ṣe kíní wàá ti kọ́kọ́ lọ sọ́run bóyá wọ́n wá revive ẹ o but my dear wọ́n gbọ́dọ̀ mú mi dání like kán restrain mi kán fún mi ní restraining order láti má súnmọ́ ẹ. wọ́n ló ti ṣẹ̀wọ̀n ó ti padà fuck that. ṣé ọmọ yẹn lè wà okay mọ́ for the rest of her life? ṣé princess gan lè wà okay mọ́ for the rest of her life? Look at the society we live in. torí pé he's a celebrity so ó fún ní right láti máa defy ọmọ kékeré. If they did not catch this useless man, he would have done that to many children. tó bá yẹ pé wọn ò mú ni tó bá yẹ pé kò ṣẹ̀wọ̀n ni àbí wọ́n mú ó yọ bọ́rọ́ he will still have the mind to go and ṣe kíni to go and ọlọ́run ló máa dúró ọmọ tí ò bá ti bá sọ̀rọ̀ sí táàdẹ̀ ní mọ́ we will not know that the monster lives among us. ṣé wọ́n lè gbé ọmọ kékeré sí ẹ pé ẹ bá mi wọ ọmọ yìí o kó máa bá sùn nínú ilé ìyá ẹ ó dẹ̀ ń báyà sùn kì í ṣe pé ò báyà sùn ò ń báyà sùn ó tún bọ́ ọmọ sùn ó ní mò ń sọ fún yín gbẹ̀yìn mo blame. Let me come back again ẹ jẹ́ àṣẹ kìíní part 1 part 2 because àtẹ̀tí ìsọ̀rọ̀ lójú ẹ̀ o ẹ jẹ́ ń fi ṣe part 1 part 2 it's becoming too long. ṣé ti yẹ yín watch out for part 2.